ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. A tún kí wa kú àbọ̀ sí inú ètò wa tá a pè ní oore ọ̀fẹ́ fún ojoojúmọ́. Ètò yìí ni Ọlọ́run mú wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Seed of Life Television, èyí tó fi ìdí kalẹ̀ sí ojú ọ̀nà Àpáta ní ìlú Ìbàdàn. Orúkọ mi ni arábìnrin Olúwatóyìn Omídìran láti inú ìjọ Onítẹ̀bọmi Emmanuel ní ìlú Ìbàdàn. Bí Ọlọ́run ti ń tẹ̀síwájú láti máa bá wa sọ̀rọ̀, bí Ọlọ́run sì ti ń kọ́ wa ní àwọn ẹ̀kọ́ iyebíye èyí tó ti fi ń yé wa láti ìgbà díẹ̀ sẹ́yìn, mo gbàgbọ́ wípé à ń gbádùn Ọlọ́run. Mo sì gbàgbọ́ pé ní òní Ọlọ́run á tún sọ ọkàn rẹ̀ jáde fún ayé wa. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa fi ògo fún orúkọ yín fún àǹfààní mìíràn èyí tí ẹ fi fún wa. A ti wá sí abẹ́ ẹsẹ̀ yín láti tún kọ́ ẹ̀kọ́, láti mọ ohun tí ẹ fẹ́ kí a mọ̀. Olúwa béèrè fún ọkàn láti mọ̀, láti mú lọ sínú ìṣe lórúkọ Jésù. Olúwa jọ̀ọ́ fi fún wa nínú ọ̀rọ̀ yìí lónìí. Jẹ́ kí ayé wa kó di alábùkún fún. Olúwa ògo ni fún orúkọ rẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Orí ọ̀rọ̀ tá a máa gbé yẹ̀wò ní ọjọ́ tòní, òun ni mo pe àkórí rẹ̀ ní ìgbéyàwó bí ó ti wà ní àtètèkọ́ṣe. Ìgbéyàwó bí ó ti wà ní àtètèkọ́ṣe. A ó sì máa kà láti inú ìwé Matthew orí 19 láti ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 9 tí ó kà báyìí. Nígbà tí Jésù parí àwọn ọ̀rọ̀ wọ̀nyí, ó kúrò ní Gálílì, ó dé ìgbèríko Júdà ní òdì kejì odò Jọ́dánì. Ọ̀pọ̀ ènìyàn ní ń tẹ̀lé tí ó sì ń wòsàn níbẹ̀. Àwọn Fárísí wá sí ọ̀dọ̀ rẹ̀, wọ́n ń dán wò. Wọ́n bi í pé, ǹjẹ́ ó tọ̀nà pé kí ọkùnrin kọ ìyàwó rẹ̀ sílẹ̀ fún ìdí kankan? Ó dá wọn lóhùn, ẹ kò ti mọ̀ pé ẹni tí ó dá wọn ní ìbẹ̀rẹ̀ takọtabo ni ó dá wọn, tí ó sì wí fún wọn pé ìdí nìyí tí ọkùnrin yóò fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀, tí yóò sì fara mọ́ ìyàwó rẹ̀, àwọn méjèèjì yóò sì di ara kan. Ẹsẹ̀ 9, èyí ni pé wọn kì í tún ṣe ẹni méjì mọ́ bí kò ṣe ọ̀kan. Nítorí náà ohun tí Ọlọ́run bá ti so pọ̀ ènìyàn kò gbọdọ̀ yá. Ẹsẹ̀ 7, wọ́n bá tún bi í pé kí ló dé tí Mósè fi pàṣẹ pé kí ọkọ fún aya ní ìwé ìkọ̀sílẹ̀ kí ó sì kọ̀ ọ́ sílẹ̀. Jésù dá wọn lóhùn pé nítorí líle ọkàn yín ni Mósè fi gbà fún yín láti kọ aya yín sílẹ̀. Ní ìbẹ̀rẹ̀ kò rí bẹ́ẹ̀. Ẹsẹ̀ 9 tí a ó ti dáni dúró. Mo sì sọ fún yín pé ẹnikẹ́ni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ tí kò bá jẹ́ nítorí àgbèrè, tí ó bá fẹ́ ẹlòmíràn, ó ṣe àgbèrè. Lẹ́ẹ̀kan sí, orí ọ̀rọ̀ tá à ń gbé yẹ̀wò náà ni ìgbéyàwó bí ó ti wà ní àtètèkọ́ṣe. A rí i pé Jésù Kristi ó kúrò ní Gálílì, ó sì ń lọ sí Jùdíà. Ní bíbá yìí ni àwọn Farisí ni wọ́n ti tọ̀ wá. Àwọn wo ni à ń pè ní Farisí? Àwọn Farisí, àwọn náà ni àwọn tó ń kẹ́kọ̀ọ́ nípa òfin tá a pè ní àwọn amòfin. Wọ́n ti kà á nínú òfin Mósè wípé Ọlọ́run fi àyè sílẹ̀ fún ọkọ láti fi ìwé ìkọ̀sílẹ̀ fún aya rẹ̀. Ìdí nìyí tí wọ́n fi wá sí ọ̀dọ̀ Kristi Jésù. Bíbélì fi yé wa níbẹ̀ yẹn wípé wọ́n fẹ́ dán Jésù wò ni, nítorí pé wọ́n ń wá ẹ̀sùn sí lẹ́sẹ̀ láti kà sí lẹ́sẹ̀. Wọ́n fẹ́ fi ọ̀rọ̀ ẹnu rẹ̀, wọ́n fẹ́ fi mú. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wo ìdáhùn èyí tí Kristi Jésù èyí tó fi fún wọn. Ní ẹsẹ̀ 9, Bíbélì sọ wípé ó dá wọn lóhùn pé ẹ̀yin kò mọ̀ pé ẹni tí ó dá wọn ní ìbẹ̀rẹ̀
takọtabo ni ó dá wọn. Níbi ẹsẹ̀ kẹrin yìí Bíbélì fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ èyí tí Ọlọ́run sì fi ibi tí Jésù Kristi tó tọ́ka yìí tó fi múlẹ̀ nínú ìwé Genesis orí ìkejì ẹsẹ̀ kejìdínlógún tó kà báyìí wípé lẹ́yìn náà Olúwa Ọlọ́run sọ pé kò dára kí ọkùnrin nìkan dá wà, wọn ò ṣe olùrànlọ́wọ́ kan fún tí yóò dàbí rẹ̀. Ìdáhùn tí Kristi Jésù tó fi fún wọn ní ẹsẹ̀ kẹrin yìí ó jẹ́ ká mọ̀ wípé ní àtètèkọ́ṣe ọkọ kan aya kan ni Ọlọ́run dá ìgbéyàwó fún. Ìdí nìyí tí Kristi Jésù tó fi sọ fún wọn ní ibi tí a kà yìí wípé ẹ̀yin kò mọ̀ pé ní ìbẹ̀rẹ̀ takọtabo ni Ọlọ́run dá wọn. Ìdí àkọ́kọ́ tí Ọlọ́run fi dá ìgbéyàwó òun ni pé ó dá wọn fún ìrànlọ́wọ́. Ìdí nìyí tó fi dá a ní ọkọ kan aya kan, èyí tó fi ń yé wa wípé ní àtètèkọ́ṣe gẹ́gẹ́ bí Ọlọ́run ti fi múlẹ̀ ọkọ kan aya kan ni. Kristi Jésù tẹ̀síwájú ní dídá wọn lóhùn àmì ìbéèrè èyí tí wọ́n bí ní ẹsẹ̀ ìkarùn-ún. Ó tún fi ìdí ohun kan múlẹ̀ tí ó sì wí pé ìdí nìyí tí ọkùnrin yóò fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀ tí yóò sì fara mọ́ ìyàwó rẹ̀, àwọn méjèèjì yóò sì di ara kan. Ìdí ìkejì tí Kristi Jésù tó fi múlẹ̀ fún àwọn Farisí tó jẹ́ ìdí tí a fi dá ìgbéyàwó sílẹ̀ ní àtètèkọ́ṣe òun ni wípé ìgbéyàwó wà fún ìbánidọ́rẹ̀ẹ́ kò wà fún ìfagagbága. Ìgbéyàwó wà fún ìbánidọ́rẹ̀ẹ́ kò wà fún ìfagagbága. Ìdí tí Ọlọ́run sì fi dá obìnrin òun ni pé kó lè ṣe olùrànlọ́wọ́ fún ọkùnrin. Tó bá ṣe wípé Ọlọ́run ní àtètèkọ́ṣe ó nílò obìnrin méjì tàbí mẹ́ta fún Adam yóò dá ní àtètèkọ́ṣe, ṣùgbọ́n nítorí pé obìnrin ọyọ kan ṣó ni Ọlọ́run nílò fún Adam, ìdí nìyí tí ó sì fi dá obìnrin ọyọ kan, tí Bíbélì sì fìdí rẹ̀ múlẹ̀ wípé ó dá fún ìbánidọ́rẹ̀ẹ́, ó dá obìnrin yìí fún Ádámù gẹ́gẹ́ bí olùbánidọ́rẹ̀ẹ́, kò dá fún Ádámù gẹ́gẹ́ bí olùfagagbága. A ó tẹ̀síwájú ní ẹsẹ̀ ìkẹfà. Kí n tó lọ sí ẹsẹ̀ ìkẹfà, Bíbélì tún fi ìdí nǹkan kan múlẹ̀ ní ẹsẹ̀ ìkarùn-ún yẹn. Ó ní ìdí nìyí tí ọkùnrin yóò fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀ tí ó sì fi ara mọ́ ìyàwó rẹ̀. Èyí túmọ̀ sí wípé wọ́n ò papọ̀, wọ́n ò di ẹyọ kan. Bí olóyìnbó ti sọ, olóyìnbó sọ wípé join together or glue together. Èyí tó fi yé wa wípé ohun tá a bá lẹ̀ pọ̀ ó máa ń ṣòro láti lè túká. So ní ẹsẹ̀ ìkarùn yìí Jésù Kristi ó jẹ́ kí àwọn Farisí kó mọ̀ wípé ìgbéyàwó ó wà fún ìbánidọ́rẹ̀ẹ́ ni kò wà fún ìfagagbága. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ̀ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta, ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú ètò òun ní sábà sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 sígbà wo? Sí aago 6 àràárọ̀. Ní ilé iṣẹ́ ìmáwòrán. A ó tẹ̀síwájú ní ẹsẹ̀ ìkẹfà. Kristi Jésù fún wọn ní ìdáhùn ẹlẹ́ẹ̀kẹta èyí tó ń fi ìdí rẹ̀ múlẹ̀ bí ìgbéyàwó bí ó ti wà ní àtètèkọ́ṣe. Ẹsẹ̀ ìkẹfà èyí ni pé wọn kì í tún ṣe ẹni méjì mọ́ bí kò ṣe ọ̀kan. Nítorí náà ohun tí Ọlọ́run bá ti so pọ̀ ènìyàn kò gbọdọ̀ yá. Ẹsẹ̀ ìkẹfà yìí ó fi ń yé wa wípé àwọn méjì wọn ò di ẹnìkan. Ó túmọ̀ sí májẹ̀mú Ọlọ́run láàrin ọkọ àti aya. Bíbélì fi ìdí eléyìí múlẹ̀ nínú ìwé Málákì orí ìkejì ẹsẹ̀ ìkẹrìnlá. Ní ìgbà tí ọkọ àti aya tó bá papọ̀, májẹ̀mú Ọlọ́run ti wà ní àárín wọn. Èyí tó fi ń yé wa wípé májẹ̀mú Ọlọ́run alààyè ló di ìdílé mú. Ète ìkẹta tí Ọlọ́run fi gbé ìgbéyàwó kalẹ̀
òun ni láti jẹ́ kí májẹ̀mú kó wà ní àárín ọkọ àti aya. A rí i pé ìdáhùn Kristi Jésù mẹ́tẹ̀ẹ̀ta yìí ó fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ìgbéyàwó ní àtètèkọ́ṣe bí Ọlọ́run ti ṣẹ̀dá rẹ̀ òun náà ni wípé ọkọ kan aya kan. Ní ẹsẹ̀ ìkẹjọ ní ẹsẹ̀ ìkeje àwọn Farisí yìí wọ́n tún béèrè lọ́wọ́ Jésù Kristi wípé èéṣe tí Mósè tó fi pàṣẹ pé kí ọkọ lè fún aya rẹ̀ ní ìwé ìkọ̀sílẹ̀. Jésù Kristi ó jẹ́ kí wọ́n mọ̀ ní ẹsẹ̀ ìkẹjọ yìí wípé Jésù dá wọn lóhùn pé nítorí líle ọkàn yín ni Mósè fi gbà yín láàyè láti kọ aya yín sílẹ̀. Èyí tó fi yé wa wípé ní àtètèkọ́ṣe Ọlọ́run kò fi àyè sílẹ̀ fún ìkọ̀sílẹ̀. Ní ẹsẹ̀ ìkẹsàn-án Bíbélì sọ ìdí ọyọ kan tí a fi lè kọ aya sílẹ̀ gẹ́gẹ́ bí Kristi Jésù bó ti fi ìdí rẹ̀ múlẹ̀. Ó ní mo sọ fún yín wípé ẹnikẹ́ni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ tí kì í bá jẹ́ nítorí àgbèrè tí ó bá sì fẹ́ ẹlòmíràn ó ṣe àgbèrè. Èyí fi ń yé wa wípé Jésù Kristi ní Ọlọ́run wa èyí tó ṣẹ̀dá ohun gbogbo tó sì jẹ́ olùpilẹ̀ṣẹ̀ ìgbéyàwó bí ó ti ṣe ìpinnu rẹ̀ bó sì ti gbé kalẹ̀ ní àtètèkọ́ṣe òun náà ni wípé ọkọ kan aya kan. Nínú àwọn ìdáhùn Kristi Jésù mẹ́tẹ̀ẹ̀ta èyí tí mo ti sọ síwájú ó fi ń yé wa wípé Ọlọ́run kò fi àyè sílẹ̀ fún ìkọ̀sílẹ̀. Ohun tí mo ń sọ náà ni wípé kí ni ìrírí èyí tó ń là kọjá nínú ìgbéyàwó rẹ? Kí ni àwọn àdójúkọ tó ń là kọjá nínú ìgbéyàwó rẹ tó sì ń rò wípé ohun tó kù fún ẹ náà ni pé láti pínyà pẹ̀lú ọkọ rẹ tàbí aya rẹ? Rántí, Ọlọ́run ni olùpilẹ̀ṣẹ̀ ìgbéyàwó, Ọlọ́run ni olùpilẹ̀ṣẹ̀ ìdílé, Ọlọ́run tó ní ìpìlẹ̀, Ọlọ́run tó sì mú ẹ ní ìdílé yìí ó wà ní ìtòsí láti ràn ọ́ lọ́wọ́. Ohun tó kùn ẹ́ kùn òun kọ́ ni pé kó o kọ aya rẹ sílẹ̀ tàbí kó o kọ ọkọ rẹ sílẹ̀. Ìgbéyàwó wà fún ìbánidámọ̀ràn, ó wà fún ìbánidọ́rẹ̀ẹ́. Mo ń gbà ọ́ níyànjú wípé kó o ṣe àtúnṣe ọ̀nà rẹ. Wo àwọn ohun tó ń mú ìkùnsínú wá tàbí àwọn ohun tó ń fà á tó fi dàbí wípé ìkọ̀sílẹ̀ lókùn tó fẹ́ gbé kó o sì ṣe àtúnṣe lórí rẹ̀. Mo gbàdúrà wípé Ọlọ́run alààyè yóò rin ayé rẹ lọ́wọ́. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa fi ògo fún orúkọ yín. Bíbélì sọ wípé ọlọ́gbọ́n obìnrin a máa kọ́ ilé rẹ̀ sí orí àpáta. Olúwa béèrè fún ọgbọ́n Ọlọ́run èyí tá a fi kọ́ ìdílé wa lórúkọ Jésù. Olúwa jọ̀ọ́ fi fún wa. Gbogbo ìdílé gbogbo èyí tó ń la ìpèníjà kọjá mo gbàdúrà fún àlàáfíà Ọlọ́run pé kó wọnú ìdílé yẹn lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àlàáfíà Ọlọ́run alààyè kó wọnú ìdílé rẹ lọ lórúkọ Jésù. Ohun gbogbo èyí tó ń gba Ọlọ́run gbọ́ nínú ìdílé yẹn tó fi dàbí wípé nǹkan ò lọ déédé lórúkọ Jésù Ọlọ́run alààyè kó rọ̀jò rẹ̀ sí ìdílé rẹ. Olúwa ògo ni fún orúkọ rẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Lẹ́ẹ̀kan sí, bí ẹ̀yin bá ṣe ń darapọ̀ mọ́ wa nínú ilé iṣẹ́ ìránṣẹ́ yìí, ṣáà tẹ bọ́tìnì pupa èyí tó wà ní apá ọ̀tún rẹ yẹn. Ní ibẹ̀ ló ti máa rí wa wò ní òrìkóòrì, kó sì tẹ aago èyí tó wà ní apá rẹ̀ tó wà ní ìsàlẹ̀ rẹ̀ yẹn. Aago tó wà ní ìsàlẹ̀ rẹ̀ yẹn òun ni yóò máa sọ ní ìgbà tí àwọn ètò yìí tí yóò máa wà sí orí afẹ́fẹ́. Mo gbàdúrà pé bó ti ń ṣe bẹ́ẹ̀ Ọlọ́run alààyè yóò ràn lọ́wọ́. Ẹ ṣé.